ẹ̀yin ìjọba ẹ jẹ́ kégún Lobanika kò dé kóòtù ẹ jẹ́ kó ro tẹnu ẹ̀ tẹ́ bá ti wá mégún Lobanika ẹ má dá égún Lobanika mú o ẹ mú SUBERU mọ́ torí SUBERU látọ́kù ẹ̀ égún Lobanika ó ti tẹ ṣoṣo mọ́lẹ̀ nílùú Ogbomoso ẹ̀yin ọlọ́pàá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ égún Lobanika dandan ni kó fojú wo iná òfin o ṣé wọn náà kò lè borí ni ẹni tó ló ń wà lẹ́yìn ẹ̀ ní Ṣéhù Tọ́líà ẹlẹ́yà ló ń ṣe ìwọ SUBERU irùngbẹ́ kò funfun dànù ni inú ẹ̀ kò funfun ṣé ní àárín ìlú lójú títì ìjọba kéèyàn má tún lè rìn mọ́ ni SUBERU tó jẹ́ alátakò fún sífù mam eégún ìdílé wọn ni nítorí pé eégún yìí ó fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ l'Ogbomoso ni ó lọ mú ẹgba ó fi rí ìfìlàdà lórí àfà SUBERU wá ń jáde ó wá ń dìfẹ́ǹdì eégún ṣọmọsọpọ̀ àfà nìyẹn òpònú ní gbogbo yín ìwọ Jímọ̀ Kọ́lá òpònú ní ẹ pàákò yìí nílùú Ogbomoso òpònú ní ẹ ṣùbẹ̀ṣùbẹ àgbò òpònú ajítọrọ fóònù àgbàlagbà tí ò dánú wọ́n kọ́ nírun funfun ni kò sí làkàyè lórí wọn ẹ̀yin eégún ìkọjá àyè yìí pọ̀ jù ẹ̀yin náà lè máa jáde tẹ́ máa bẹ̀rẹ̀ sí náyàn fáyò ṣé nínà tẹ́ ẹ̀ náyàn yẹn ṣé ó fẹ́ jẹ́ kẹ́mi èèyàn gùn ni àbó máa láìsàn kúrò lára òpònú ní SUBERU Lobanika entertainment la mọ̀ tí eégún ṣe fún yàn kọ́ dáyàn lára yá ṣáwọn lọ́tún máa dá wàhálà lẹ̀ sínú ayé èèyàn báyìí. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí à ń kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta kan lágbára Ọlọ́run bá wàhálà àti ìdààmú ẹnì kankan wa kò ní já sí asán a rọ̀ yín pé kí ẹ má bá wa wo àwọn fọ́nrán wa ẹ má bá wa subscribe tẹ́ bá ti subscribe tán ẹ tán notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tó sì máa wọlé lágbára Ọlọ́run bá ojú tó fi ń wò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. mo rí fọ́nrán kan ní ìjẹta òun ló jẹ́ kí n jáde wá láti wá sọ̀rọ̀ fọ́nrán tí mo rí ni lórí ọ̀rọ̀ eégún kan ní ìlú Ògbómọ̀ṣọ́. ẹ̀yin èèyàn wa eégún Lobanika nìyẹn ẹ wò bó ṣe fi ẹgba sí fìlà kúrò lórí bàbá máàmù yẹn ẹni tó tẹ̀lé lóde fìlà yẹn o àti àwọn ẹlòmíì kò rí nǹkan kan ṣe fọ́nrán yẹn ó jẹ́ mùsùlùmí tó wà lórí ọ̀kadà tó dúró sẹ́gbẹ́ kan jẹ́jẹ́ ẹ̀ ló lọ́ọ́ fi ẹ̀gbà sífìlà kú lórí ẹ̀ ṣé kì í ṣe ìjà ẹ̀sìn ní eégún ìfẹ́ dá sílẹ̀ àti àwọn tí ó tẹ̀lé báyìí. ibi tó wá ṣẹ̀ sí ó wá jẹ́ kí ẹ̀rín kó wá máa pa mí nítorí pé àwọn àgbàlagbà wa máa pòrò wípé Ọlọ́run àtijọ́ ló máa ń pẹ́ kó tó múyàn tí ìsìn yìí á máa wọ aeroplane kí ló fẹ́ mú mi sọ̀rọ̀ ẹ ní pé eégún kan wà tí wọ́n ń pè ní eégún Lobanika eégún Lobanika bí mo ṣe dárúkọ Lobanika yẹn ẹ̀yin èèyàn wa ẹ̀ ti mọ Lobanika ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ Lobanika bàbá alátakò tó ń takò àáfàá wa Ṣéhù wa Yunus Tọ́líà ṣífù máa ń gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo ṣe ṣéhù fún bàbá kọ́lọ́ jẹ́ kí a rí yín pẹ́ o lágbọ́rọ̀ lọ́wọ́ ọba ẹ ti fi ọmọdéjòyè Ọlọ́run á jẹ́ kí ẹ fi àgbàlagbà lò ojú àwọn ọ̀tá yín bó ṣe máa rí wàhálà àti ìdààmú lélẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run ọba àmín. eégún Lobanika yìí nígbà tí mo wo fọ́nrán yẹn màá fi fọ́nrán yẹn lẹ̀ fún yín kẹ́ ẹ wo nígbà tí mo wo fọ́nrán yẹn pa mí lẹ́yìn gan pé eégún Lobanika jáde ó wá mú ẹgba ọwọ́ ẹ̀ ó fi ré fìlà kúrò ní orí àáfà ibẹ̀ ni ẹni tó jẹ́ ìkan nínú àwọn ẹbí Lobanika gangan fúnra wọn ó bá jáde láti wá dìfẹ́ǹdì eégún. so èyí tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mo kọ́kọ́ fẹ́ sọ fún wa wípé
eégún ilé Lobanika kò ṣàdédé na ẹnì kankan rí nínú history tá a gbà. Kódà lára fídíò tán fi hàn wá kọ̀nà yẹn, mo fẹ́ kẹ́ wo fídíò yẹn nìyí. Mo rò pé ti rí fídíò yẹn. Àwọn òyìnbó náà sọ pé when in Rome do like Romans. Ìṣèlú ìdálù ni. Tó bá jọmọ Ògbómọ̀ṣọ́ wàá ti mọ̀ àwọn òfin ṣe mọ̀ ṣe tó wà nílùú. Tégún yìí bá jáde nǹkan báyìí ní ìfẹ́, tégún yìí bá jáde ntí mọ̀ ṣe ni wàá ti mọ̀. Ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́yìn yẹn tẹ́ wo fídíò yìí, mo fẹ́ kẹ́ tuntun wò ní tàbí kí n ṣàlàyé fún yín níbẹ̀ yẹn. Wọ́n fi arákùnrin tó wà lórí mẹ́ṣìn wọ́n fi lọ rí tọ́jà eégún ni. Wọ́n fìràn jáde ni. Torí tí wọ́n bá fìràn jáde ẹ rí i pé fídíò wọn yẹn ó dá lórí arákùnrin yẹn gangan ni fídíò yẹn súnmọ́. Fídíò yẹn dá lórí arákùnrin yẹn gangan pé ṣé wọ́n ní ìwé kí pàdé rẹ̀ ni àwọn sì hàn fi hàn wọ́n gba ohun kọjá mọ̀dọ̀ àyùn ẹ̀rì máa láàrin wọn kọjá, kò sí tí ó ṣẹlẹ̀, kò sí tí wọ́n lè ṣe. In ló bá wọ̀ but eégún fi igi ọwọ́ rẹ̀ ó fi ṣífìlà orí rẹ̀ kò ṣe jù bẹ́ẹ̀ lọ láti fi put it right wípé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ pé tí eégún ilé Lobanika bá jáde ẹnìkan yìí wọ fìlà pàdé ẹ̀ àsánsán pé kọjá pẹ̀lẹ́ fún gẹ́gẹ́ bí eégún ilé ọba. Òun náà ti gbọ́ ó ti mọ̀, òun nìkan kọ́ ló dá ṣe, wọ́n jọ ṣe pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ni, àwọn èèyàn rẹ̀ náà làwọn tán rẹ́kọ́ọ̀dù. ẹni tó pe rẹ̀ ní àáfà, ẹni tó pe rẹ̀ ní ṣéwù, ẹni tó pe rẹ̀ ní tọlọ́hun tó lóun wá jáde òun wá dìfẹ́ǹdì eégún ilé wọn. Mo ń bọ̀ láti wá sọ̀rọ̀ nípa bàbá yẹn gọ́gọ́ fúnra rẹ̀. Ní àkọ́kọ́ wọ́n ní eégún Lobanika yìí èèyàn òkè máa ń pàdé ẹ̀ pẹ̀lú fìlà, ṣùgbọ́n eégún Lobanika yìí fúnra rẹ̀ òun léde fìlà sórí. Eégún Lobanika yìí fúnra rẹ̀ àwọn tó tẹ̀lé wọ́n dé fìlà. Àáfà odidi ìmáàmù àdúgbò kan ó wá lọ lórí máṣíìnì tó wà fúnra rẹ̀, ó ra dúró sẹ́gbẹ́ kan nítorí pé gẹ́gẹ́ bíi pé ká fi ohun késárì fún késárì ó yà fún kéégún kọjá. Eégún déwájú ìmáàmù ó mú ẹgbà ó fi ré fìlà kúrò ní orí ìmáàmù. Ní àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́ sọ báyìí, ṣé ẹ mọ̀ pé eégún yẹn ó fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ni. Bí ìkan nínú àwọn tó ní eégún yẹn tá a mọ̀ sí SUBERU Lobanika bó ṣe ń dá wàhálà sílẹ̀ sáàrin ìdílé chief imam àti ìmáàmù fúnra wọn. Kí ni eégún tó lè sọ yìí pé ó ṣẹlẹ̀ kó máa ṣí fìlà kó lórí odidi àfà? Ìyẹn àkọ́kọ́, ta lẹni tó dífá ẹ̀ fún? Ṣé ní àárín ìlú lójú títì ìjọba kéèyàn má tún lè rìn mọ́ ni? Ẹ̀yin eégún ìkọjá àyè yìí pọ̀ jù. Ẹ̀yin náà lẹ máa jáde tẹ́ máa bẹ̀rẹ̀ sí náyàn fáyò. Ṣé nínà tẹ́ ẹ̀ náyàn yẹn ṣé ó fẹ́ jẹ́ kẹ́mi èèyàn gùn ni àbó máa láìsàn kúrò lára? Ẹ̀yin eégún náà lẹ máa jáde, lẹ máa gbé pósí jáde, ìbọn ló wà nú ẹ̀, ọ̀kọ̀ ló wà nú ẹ̀, idà ló wà ń bẹ, àké ló wà nú ẹ̀, kẹ́ ẹ máa pààyàn. Ṣé ọdún eégún ó ti di ọdún ogun báyìí? Ṣé ọdún eégún ṣó ti di ọdún ogun báyìí? Entertainment la mọ̀ tí eégún ṣe fún yàn kọ́ dáyàn lára yá. Ṣé wọn lọ́tún máa dá wàhálà lẹ̀ sínú ayé èèyàn báyìí? Eégún Lobanika ó ti tẹ ṣoṣo mọ́lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin ọlọ́pàá, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, eégún Lobanika dandan ni kó fojú wo iná òfin o, nítorí pé lójú títì ìjọba ní bàbá àfà ìdúró jẹ́jẹ́ lórí ọ̀kadà ó yí ẹ̀fọ́ eégún Lobanika lẹ́gbẹ̀ẹ́. Eégún Lobanika ti lọ síwájú
ó tún padà wá ó wá rẹ́ fìlà kúrò lórí ẹ̀ lákọ̀ọ́kọ́ tó bá yẹ pé bàbá àfa yìí tàbí ká sọ pé ẹni tó wà lórí ọ̀kadà yìí kì í ṣe àfa tí ó bá mẹ́pa àǹfààní kò ní lọ rẹ́ fìlà kúrò lórí ẹni yẹn o nítorí pé ó fẹ́ dá wàhálà alẹ́ láàrin àwọn àfa àti àwọn oníbìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nítorí pé ó mọ̀ pé àfa lẹ́ni yìí àti pé ẹni yìí ó súnmọ́ Ṣéhù Tọ́líà Yúnísà tó jẹ́ chifu mam gbogbo olórí gbogbo àwọn mam gbogbo olórí gbogbo àwọn mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́ ló ṣe lọ ṣe bẹ́ẹ̀ yẹn. ìkẹta ń bẹ̀ ni pé SUBERU tó jẹ́ alátakò fún chifu mam eégún ìdílé wọn ni tó bá wádìí ọ̀rọ̀ yẹn dáadáa ó ṣeé ṣe kí Lobanika kò mọ̀ ń pa ẹ̀ ìyẹn ṣùbẹ̀ṣùbẹ̀ ajítọrọ fóònù àgbàlagbà tí ò dánú wọ́n kọ́ nírun funfun ni kò sí làkàyè lórí wọn ò sì níbi kó da ìyẹn SUBERU Lobanika wọn ò sì níbi tó da nǹkan tó fà tí bàbá wọn fi sọ jáde lọ́jọ́ kìíní àná nìyẹn pé kò yá nídìílé òun o bóyá ìdílé ìyá ẹ̀ ló yá nítorí pé alátakò ni bàbá yìí ò tẹ̀sí níbi kó da ìyẹn SUBERU kì í ṣe bàbá wọn o bàbá SUBERU ọlọ́run á lọ rẹ̀ mí ọmú àlè kọ́ṣọ́ ti wà nínú ìdílé yín o òun ni SUBERU yìí àgbàyà kan wà nú ọmọ yín òun ni SUBERU yìí òpònú kan wà nú ọmọ yín òun ni SUBERU yìí ìyẹn SUBERU Lobanika òpònú ní ẹ SUBERU Lobanika ẹ jẹ́ ká wá gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ SUBERU wá ń jáde owó à ń dìfẹ́ǹdì eégún tí ọmọ sọ́pọ̀ àǹfààní ẹ a ti sọ fún yín pé ẹlẹ́yà yín ò ní mọ sí kọ̀rọ̀ a sọ fún yín pé ìgbàǹgbà lẹ máa ti ṣẹlẹ́yà yín ìwọ Lobanika yìí òpònú àgbàlagbà ní ẹ àṣẹlẹ́bọ ní ẹ tó ń pèrè ẹ ní àáfà àṣẹlẹ́gùn ní ẹ tó ń pèrè ẹ lọ́mọ ọmọlẹ́yìn ànábì Muhammad owó à ń jáde owó à ń dìfẹ́ǹdì eégún pé ẹ ọ ti mọ òfin ẹ ipe ẹ tó bá ti jáde wọn ń dé fìlà pàdé ẹ ìyẹn lójú ìjú tìjọba tí wọn bá ń dé fìlà pàdé eégún Lobanika á jẹ́ nínú agboolé babaláku bàbá yìí kì í ṣe lójú títì ìjọba eégún máa jáde abẹ́ sí nínú Ọ̀yọ́ ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ eégún Lobanika ó gbọ́dọ̀ wà ní gbága ẹ jẹ́ kí eégún délé ẹjọ́ pẹ̀lú ẹ̀kú orí ẹ̀ má ṣe ṣèdájọ́ kan fún eégún bóyá Abẹ́òkúta ń bẹ àbí ìlú bo ni tẹ̀kùtẹ̀kù ẹ̀ lábẹ́òkúta ń bẹ ló ti ṣẹlẹ̀ tẹ̀kùtẹ̀kù ó dé kóòtù ṣàbọ̀ ó rojọ́ tẹ̀kùtẹ̀kù ọgbẹ̀dẹ prison ẹ jẹ́ kí eégún Lobanika ṣẹ̀wọ̀n ẹ̀yin ìjọba ẹ jẹ́ kí eégún Lobanika kò dé kóòtù ẹ jẹ́ kó ro tẹnu ẹ̀ tẹ́ bá ti wá mú eégún Lobanika ẹ má dá eégún Lobanika mú o ẹ mú SUBERU mọ́ torí SUBERU látọ́kù ẹ̀ torí òun ló ń jáde fún un kèfèrí tó pẹ̀rẹ̀ ẹ̀ ní mùsùlùmí ẹ mú mọ́ SUBERU Lobanika ẹ mú mọ́ ìyẹn á jẹ́ kọ́ fún gbogbo àwọn eégún àdúgbò tó kù pàápàá jùlọ àwọn eégún ìlú Abẹ́òkúta wa yìí ìpè eégún ti ń ṣẹ̀wọ̀n o eégún ti ń rojọ́ kóòtù o wọ́n ti ń tẹ eégún mọ́ gbàgà o eégún ti ń kẹ́yìn rojọ́ o tó máa ní olúwa mi o à ń sọ pé rárá kò ìyẹn ò sí bí sọ̀rọ̀ dáadáa kọ́ mọ̀ pé ṣeun ló wà lábẹ́ ẹlẹ́lẹ́yàmà lọ́wọ́ pípù yìí ẹlẹ́lẹ́yàmà ni wọ́n ó yá sọ̀rọ̀ dáadáa kọ́ mọ̀ pé àfíìsì ló wà lábẹ́ Cisco ló jẹ́ ìgbéégún ṣá òun náà ló gbéégún Cisco ló gbéégún ṣeun náà ló gbéégún tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ bí arọ́ ọ̀run ẹ má gbà fún olúwa mi má sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa kí lorúkọ èmi ní ṣeun kí ló tó fún wa sọ̀rọ̀ tẹ̀lé bàjọ́ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn tó bá yẹ pé kìíní màá tún fọdún mẹ́tàlá kọ́dún ẹ̀ tó máa lálò lẹ́wọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ṣiṣẹ́ lé lórí kélé ìjẹ́ ìjayà fún àwọn eégún tó kù fún àwọn olóríṣà tó kù tí wọ́n fẹ́ máa fi ọdún wọn jalè kọ́ lè mọ̀ pé kò sí pé ẹni eégún ará ọ̀run wo tí ará ọ̀run bá lọ sẹ́wọ̀n tààrà ọ̀run bá lọ kóòtù inú ilé ẹ̀ náà ló lọ wọ́n ṣáà ti pòwe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tí ẹlẹ́rà bá rí sàndínì àwòràwò tẹ́gùn bá rí sàndínì àwòràwò ni ẹ má lo ẹlẹ́rà mọ́ ẹlẹ́rà sì máa ń ṣe ojú la máa rí pé ẹyin ojú ẹlẹ́rà rè tẹ́gùn àti sàndínì bá ríra àwòràwò ni tẹ́gùn bá wá lọ sí kóòtù àwòràwò ni inú ilé ẹ̀ náà ló lọ kóra máa yọjú fitirin kọ́ wọn bíi 200 kọjọ máa sùn sínú yàrá 10x10 nǹkan tó rí ẹ̀gbá nìyẹn tẹ́gùn bá wà ní prison yard owó ọ̀gbàlẹ̀ ni kò sí nǹkan tó burú ń bẹ̀ ìwọ parakoyi àgbàlagbà
àgbàlagbà Parakoyi Ògbómọ̀ṣọ́, àgbàlagbà tí ò dánú, àgbàlagbà Parakoyi tó ń ṣe láńgbáláńgbá, ẹgbẹ́ alátakò lẹ́wà, ẹ ò tẹ̀lé tó ń wìn ní lùsàlẹ̀ ń tẹ̀lé ṣèbí Lobanika tó ń tíyìn gbọ̀ngbọ̀n rè òun rè tẹ́ ẹ pẹ́ ṣéwù ní mí àáfà ní mí èmi ní Parakoyi mùsùlùmí èmi ní Parakoyi láàrin ọba àṣekèfèrè ní ẹ wò pòlù tó ń tíyìn kákàkiri ló ń jáde ló ń dìfẹ́ǹdì eégún yìí ṣẹ́yìn orí pópónù ní ìwọ Parakoyi àti ìwọ SUBERU yìí ó ti wà àdúmì fún jọ ẹ olórí ajálọ́sẹ̀ àbíkí ló ń pè é Jímọ̀ Kọ́lá òpònú ní gbogbo yín ìwọ Jímọ̀ Kọ́lá òpònú ní ẹ Parakoyi nílùú Ògbómọ̀ṣọ́ òpònú ní ẹ ṣùbẹ̀ṣùbẹ̀ àgbà òpònú àgbà lùsà ẹgbẹ́ alátakò lẹ́wà àwọn tó wà lẹ́gbẹ́ alátakò wọn kì í win ní ẹgbẹ́ alátakò kì í borí ṣé wọn náà pọ̀ lè borí ni ẹni tó ló ń wà lẹ́yìn ẹ̀ ní Ṣéhù Tọ́líà ẹlẹ́yà ló ń ṣe ìwọ SUBERU irùngbẹ́ kò funfun dànù ni inú ẹ̀ kò funfun ó wá ń dẹbi ẹlẹ́bírú bó o ṣe ń dẹbi ẹlẹ́bírú iná ẹbí tiẹ̀ náà kò ní tó ilé kò ní gbà ẹ̀ ọ̀nà kò ní gbà ẹ̀ àfi tó bá lọ síwájú Ṣéhù Tọ́líà kó o lọ́nà gbalaja báyìí pé olúwa mi mo túbá ní ọ̀rọ̀ gbèsè ayé yìí máa tó nítumọ̀ torí gbogbo ilé tẹ̀ ń ṣe yìí ẹ̀ rojú ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ẹ má wo àwọn eégún yìí níran o kéégún fẹ́ máa jáde kọ́ máa nọ́ọ̀sì ní rédíò mo tẹ̀tù wó kan náà tí ọba mo ṣèfù ẹ̀ máa tú ẹ̀kẹ́ máa wò òun lẹ̀ ń wò yẹn tọ́jú pé ọba ṣèkéde pé wọ́n fẹ́ ṣọdún kínní kan kọ́ọ̀tì ṣọ́ọ̀bù nílùú tó bá wà tíjọ́ yìí wà tẹ́ ẹ máa tẹ́ kọ́ọ̀tì ṣọ́ọ̀bù tí wọ́n tẹ́ ní kọ́ọ̀tì ṣọ́ọ̀bù ẹ̀ tẹ́ ẹ máa fún wọn lóúnjẹ ẹlòmíì wà dẹ́gbẹ́ tí ó bá dé ṣọ́ọ̀bù ní ojúmọ́ kan kò ní jẹun ọmọ ẹ̀ kò ní jẹun ìyàwó ẹ̀ kò ní jẹun ìdílé ẹ̀ kò ní jẹun ṣé ẹ fẹ́ bọ́ wọn ní tẹ́tẹ́ bí kọ́ọ̀tì ṣọ́ọ̀bù torí pé fẹ́ ṣọdún kèfèrí àbí báwo làwọn èèyàn ṣe wá lajú báyìí tó bá wá yàtọ̀ lẹ́sìn ẹ̀ máa sọ pé ẹ̀sìn tá ìṣe ni kò fi sí kèfèrí níyìn torí pé tí yàn náà sì pọ́ fẹ́ ṣọdún kìíní kan tó jẹ́ ẹ̀sìn àbáláyé ànìkan má ṣọdún wọn tẹ́lẹ̀ àná sì pé kọ́ ti ṣọ́ọ̀bù ṣé bá ṣe ti ṣọ́ọ̀bù yẹn lísì ẹ máa fún wọn lówó oúnjẹ ẹ máa fún ìdílé wọn lówó oúnjẹ ẹ máa fún ọmọ wọn lówó oúnjẹ lọ skul àbí báwọn ọmọ ṣe fẹ́ gbọdúdé lísì ẹ máa bá wọn ràwé fún ọmọ wọn nílùú tó bá wà tíjọba wà tẹ́yìn pàṣẹ pé kẹ́nìkan ti ṣọ́ọ̀bù ẹ máa bọ̀ l'Abẹ́òkúta kẹ́ wá pàṣẹ irú ẹ̀ tó jẹ́ pé ìjọba ló wà náà sí kẹ́nìkan ṣe wé l'Abẹ́òkúta àwọ̀ gbàgà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má jẹ́ kó bàjẹ́ lórí yín ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má jẹ́ kó bàjẹ́ lórí yín ẹ má jẹ́ kó sọ yín pé àwọn kan ni wọ́n ń kọ̀ǹtró yín ẹ kátó ẹnu yín gbà á agbára yín gbé kárísímà yín gbé kẹ́ ẹ pàṣẹ báyìí kó jẹ́ múlẹ̀ kì í ṣe pé àwọn kan ló máa bá ìjọba pàṣẹ agbára àtàṣẹ ti kúrò lọ́wọ́ wọn ọba ọwọ́ ẹ̀yìn ìjọba ló wà ẹ lò ó nítorí pé eégún yìí ó fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ni ó lọ mú ẹgba ó fi rí ìfìlàdà lórí àfà bàbá àfà ẹni sùúrù Ọlọ́run fún wọn sùúrù púpọ̀ àwọn tó tẹ̀lé eégún yìí àwọn tó tẹ̀lé tó àwọn méjì tó tẹ̀lé tí wọ́n dé fìlà ṣé eégún yìí fún ẹ̀ kò dà wọ́n borí ṣáwọ́ tó dà borí ẹ̀ jẹ́ kí n ṣe fìlà tí eégún tó fẹ́ máa dá wàhálà lẹ̀ nílùú ẹ ronú sí o Parakoyi ìlú Ògbómọ̀ṣọ́ lọ ronú ẹ dáadáa lọ bá Chief Tọ́líà Chief Imam Ògbómọ̀ṣọ́ kó o dàbálà gbalaga síwájú ẹ kó o tọrọ ìdájí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ kó o ṣàdúrà fún ẹ Jímọ̀ Kọ́lá olórí ajánọ́sì ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ò tí ẹ̀ gbọ̀n tí ń rárá náà ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe polú tó tí ẹ̀ ń pẹ̀lú ọ̀bọ jáwùrà ẹ̀wọ̀ ẹni tẹ́ ń tẹ́lẹ̀ kákàkiri ó fi mú owó ẹlẹ́yà ló ń ṣe kákàkiri akẹ́ kámẹ́rà síwájú jáwàjáwà lọ́mọ máa sọ lẹ́nu ṣé báwọn ṣe fẹ́ máa dàdílé Chief Tọ́líà ìrú Chief Imam Ògbómọ̀ṣọ́ yìí ṣé ta ló dàdílé tí wọ́n rú bẹ̀ mo tẹ̀ mọ́ pé ẹni máa bà tí yín jẹ́ ń bọ̀ o lágbára Ọlọ́run ọba ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ ṣe bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ bá kọ́mẹ̀tì sí abẹ́ fídíò yìí ẹ share ẹ bá wa like ẹ bá pín fọ́nrán yìí kó dé ibi tó yẹ kó dé lágbára Ọlọ́run ọba ojú tẹ fún wòwò nìfọ́ etí tẹ fún gbọ́ wà ò ní di ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.